Lẹ́yìn èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Ṣe dáadáa la bá yín. Gist tẹ̀ ni wọ́n ní Kábíyèsí, wọ́n ní wọ́n suspend àǹtí wa wọ́n ní láti wo chamber wọn. Wọ́n ní suspension ìdẹ́ni wọ́n ní kò sí ọjọ́ lórí ẹ̀ o. Bí a ṣe gbọ́ nìyẹn ẹ̀yin ará lé. Wọ́n ní kò sí ọjọ́ kankan lórí suspension tán fún àǹtí wa yìí. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ wọnú gist yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo ilé ńkọ́? Orúkọ mi kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin ènìyàn lé, à ń ṣe advert lórí channel yìí ní ọlọ́kan-ò-jọ̀kan. Ẹ̀yin ènìyàn lé, ẹ kàn sí wa ní masholagist.tv@gmail.com. A ti ń rí àwọn advert kan tó ń wọlé. A dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ṣe ìpolówó rẹ̀ ní ìparí oṣù yìí ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé, a máa ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa àti fún àǹfààní àwọn bàbá wa àti màmá wa tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí orí channel yìí, kẹ́dẹ̀ fún fídíò yìí ní thumbs up because èyí máa ràn wá lọ́wọ́ púpọ̀ lórí channel yìí. Òkè ní ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin ènìyàn lé, ẹ̀yin náà ti mọ̀ wípé ọ̀rọ̀ pípadà wá sí inú palace Queen Naomi ó ń ṣe kàyéfì fún àwọn olórí. Especially káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni a bá yín? Gbogbo ilé ńkọ́? Orúkọ mi ò yí padà, Mashola lórúkọ mi. A máa ń sọ celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn létí àbá ti subscribe o, so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Yorùbá ni a máa ń sọ lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. À ń ṣe advertisement lórí channel yẹn, kàn sí wa ní masholagist.tv@gmail.com. Oríṣiríṣi advertisement là ń ṣe. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ ni o, wọ́n ní Kábíyèsí, wọ́n ní wọ́n fún àǹtí wa wọ́n ní wọ́n fún ní suspension ọlọ́jọ́ gbọọrọ. Èyí tó jẹ́ pé a mọ ọjọ́ tí Kábíyèsí máa kà kúrò nílẹ̀. Wọ́n ní nítorí àwọn nǹkan tí àǹtí wa tó ti ṣe nínú palace. Ẹ̀yin náà mọ̀ pé recently la gbọ́ tí àǹtí wa tí wọ́n ní pé àwọn ò ní lọ sí local event kankan mọ́. Wọ́n ní pé wọ́n abandon duty wọn. Wọ́n ní ó tiẹ̀ ní ibì kan tó yẹ kán lọ ní Abẹ́òkúta. Wọ́n ní Kábíyèsí ní láti ní kí olórí Tèmítọ́pẹ́ lọ represent àǹtí wa ni. Èyí tá a tún gbọ́ òun ni ti airline. Èyí tí àǹtí wa ní pé òun ló máa gbé airline Kábíyèsí lọ sí Scotland. Wọ́n dẹ̀ ní pé òun kan ló yẹ kó lọ sí event Scotland yẹn. Wọ́n ní olórí Tèmítọ́pẹ́ ló yẹ kó lọ síbẹ̀. Wọ́n ní bí àǹtí wa ṣe ní pé òun ló máa gbé private jet lọ sí Scotland nìyẹn nítorí pé ó mọ̀ pé Queen Naomi fẹ́ travel. Lẹ́yìn èyí, ó ní a tún gbọ́ wípé àǹtí wa wípé wọ́n lọ bá bàbá kan tí ó ń ṣe oògùn àgbo fún Kábíyèsí. Wọ́n ní àgbo yìí, wọ́n ní bàbá yìí ti máa ń ṣe tipẹ́. Wọ́n ní ṣe ni àǹtí wa ṣe ló lọ bú bàbá yẹn o. Ó ní bàbá yẹn ni ò jẹ́ kí àwọn rí ọmọ bí nínú palace. Nǹkan ṣe gist yẹn fún yín ní ẹ̀yin ará lé. Wọ́n ní ó bú bàbá yẹn seriously. Wọ́n ní ìgbà tó yá bí bàbá ṣe yí ọwọ́ padà nìyẹn o, tí àǹtí wa tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe bákan nínú palace. Wọ́n ní bó ṣe lọ bẹ̀bẹ̀ nìyẹn. So gbogbo nǹkan tí àǹtí wa ti ṣe yìí kì í ṣe nǹkan kékeré ní. Ìgbà kan náà ni a gbọ́ pé cousin ni àti ọ̀rẹ́ ẹ̀ kan wá sínú palace tó ń sọ ọ̀rọ̀ Queen Naomi fún wọn. Ipe Queen Naomi, ipe irọ́ ni, ipe Queen Naomi ò ń ṣe virgin, ipe òun ò believe ọ̀rọ̀ yìí, pé Kábíyèsí ò bá Queen Naomi ńlé, tí wọ́n ní Dr. Elizabeth tán ká mọ́ lẹ́nu tí wọ́n sọ̀rọ̀ sí yẹ́kẹyẹ̀kẹ
oríṣiríṣi ìwà ni wọ́n ní àǹtí wa ti wò nínú palace. Wọ́n ní nítorí ìdí èyí Kabiyesi fún àǹtí wa ní suspension ọlọ́jọ́ gbọọrọ o. Wọ́n ní kán ní àwọn ò fẹ́ rí wọn nínú chamber àwọn. Ẹ̀yin èèyàn lè bá a ṣe gbọ́ allegedly nìyẹn o. Gbogbo etí tó ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel yìí. Advertise fún Connection Center Store. Ẹ kàn sí wa ní Connection Center Store. Ẹ bá wọn ra Italian shoe and bag, gold àti fashion bags òun ni wọ́n ń tà. Ọlọ́run Elédùmarè aláàánú á wà pẹ̀lú yín o. Ẹ̀yin èèyàn lé, a dúpẹ́ ní ọwọ́ yín fún àdúrótì yín lórí channel yìí. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God Almighty will bless you all.